Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akí gbogbo ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. In fact, ọmọ Shekiyu Shittu mi mo báyìí fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí báyìí pẹ̀lú ẹgbẹ̀rún irọ́ tí bọ̀bọ́ yìí máa ń pa o. Ọlọ́run ṣàánú wa o. Mo ti ń rí èèyàn tó lọ́hún dá alágbàkó Shekiyu yìí mi ò rírú ẹ̀ rí. Àkọ́kọ́ náà program tí mo ṣe tán níjọ́ Friday lẹ́yìn ìgbà tí mo ṣe tán mo rí wèrè ààrẹ tí ó gbé ẹ̀yìn jákúlùmọ́ àbí kí náà ń pè wèrè sọ̀kí ń sọ mọ́tò ẹ̀ tó náà ń lọ sí England. Ilé ìbú ààrẹ àkọ́kọ́ náà àṣírí ẹ̀ ò bòde bí kókó lọ fly torí pé gbogbo wa la mọ̀ wípé kíyàn wọkọ̀ ojú omi ó wà cheaper than kí èèyàn náà fẹ́ fly kò tẹ́ni tí ó mọ̀ yẹn. Màá dẹ̀ ṣe bọ́kan lọ́mọ ṣe ń ṣe nígbà tó lọ́wọ́n bá ti gbé kádàrá bọ́kan lọ́mọ ṣe gbé wá sílé ayé ó sáré kú ni. Kí ni kan tèmi mọ̀ ni wípé èmi ò sọ pé mo jẹ́ bákan nínú ayé o, wàláì tàláì mi sínú olówó ṣùgbọ́n wọn gbọ́dọ̀ máa ka olóṣì kan ká mi. Àmọ́ ohun tó wá dá mi lójú gbangba ni wípé àníwò Saheed Shittu yìí kọsẹ̀ yẹn kéré ó kéré nu ayé sẹ̀. Wọn bí babaláku wà bá ẹ̀dá sẹ̀ kó ṣàgbé kó tọrọ bára kó monetize péèjì gbogbo péèjì ẹ̀jù bẹ́ẹ̀ lọ wọn bí yàrá ìyá ẹ̀dá ò lè bá láyé sẹ̀. Torí àwọn wèrè tọkàn ń gbó fún àwọn ajá tí wọ́n ń gbó fún ẹ gbólóhùn tí wọ́n máa ń sọ pé ó jura wọn lọ yẹn kò sí rọ́ńbẹ́ ó jura wọn lọ lóòótọ́ ibi tó wá pọ̀ sí ni wọ́n sọ. Torí ẹ̀rí kíní yóò dàrú kò dàrú ọ̀rọ̀ ẹ̀sìn kọ́lé lè jẹ́ kó yanjú àwọn kan tó fẹ́ yanjú torí tó bá máa wí sí wa ní ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n sọ àmọ́ ìwọ tó ń sọ̀rọ̀ ẹ̀sìn mò ń bọ̀ níbi wèrè mọ́tò tó lọ ṣó máa jáṣẹ́ yẹn náà sí mò ń bọ̀ nbẹ̀ o. Ṣùgbọ́n nípa wípé ó jura wọn lọ tó ti rí gbàgbé kò sẹ́ni tí ó mọ̀ pé ìlú òyìnbó opportunity ní oníkálukú ní ìlú òyìnbó. Ẹni tó lè ròyìn pé ó dáa fún òun lẹ́ni tó bá dáa fún Nàìjíríà. Àwọn èèyàn wà òkè gan Nàìjíríà o tí wọ́n bí yàrá ìyá àwọn tó wà nílùú òyìnbó dá kí wọ́n súnmọ́ wọn. Ibi iṣẹ́ là ń ṣe nílùú òyìnbó tó tí ò mọ bó ṣe ń lọ náà. Ìwọ tó wà Nàìjíríà for how many years ò nílẹ̀ débi kó máa nílé. Ó tún wà nílùú òyìnbó náà 20 years ago ó lè fowó ara ẹ ra ilẹ̀ wọ́n tún fún ẹ nílẹ̀ ni. Ó tún tọrọ bára kọ́ ilé tó tún kọ́ dé àkọ́kù tó kọ́ náà ni. Sọ́dọ̀ wọn máa fi rẹ̀ ewé mi gbọ́ nǹkan tí Fúlàní sọ iná tí Fúlàní sọ orí social media kọ́lé màá ti Fúlàní ti mọ́ra lóòótọ́ náà. Fúlàní sọ ó sọ náà ra ti mọ́ra ti pẹ́ ọjọ́ tí mò ń ṣe ìṣílé tí mò ń ṣe birthday tí mò ń ṣe ìkómọ nǹkan mẹ́ta ni mo ṣe pọ̀ níjọ́ náà tí Fúlàní sọ mọ́rọ̀ yẹn tí wọ́n ṣe ilé àkọ́kọ́ tí wọ́n ṣe ilé ẹ̀kejì so that àwọn ajá ẹ tí wọ́n ń gbó mo kàn fẹ́ kán mọ̀ ní pé ọlá pé àwọn ò kúrò ní local level ṣùgbọ́n káwọn ò tí ì kúrò Áfíríkà torí ẹ̀mọ̀ kò tẹ́tọ́ mọ̀ pé Cairo kò tí ì kúrò ní Áfíríkà ṣó yí ẹ̀ òun náà ṣe ń wò pé bóyá o wà òkè pẹ̀lú bó ṣe ń lu jìbìtì tó náà tòun tí bẹ́ẹ̀ náà o wà òkè. Wo Canada ti mọ̀lá láìpẹ́ yìí ó rọ̀ mí lọ́rùn kí n gbé mọ́tò láti US kí n drive wọ Canada. Ó rọ̀ mí lọ́rùn 7-8 hours ni tí bá drive but mi torí pé bóyá ó rọ̀ mí lọ́rùn mo torí ẹ̀ mo lọ fly ṣó yí ẹ̀ kò jìnnà tó rí Belfast tí wọ́n náà lọ yẹn sí England kò sí nǹkan tó ní kó má fly àmọ́ àṣírí ẹ̀ ò bò òun ló ṣe lọ wọnú ọkọ̀ ojú omi ló ṣe ń jó àwọn tí wọ́n ń kọ́mẹ́ǹtì lójú torí pé local àwọn ò já àwọn ò dẹ̀ sí inú ayé so that tí yẹn kọ́ máa jẹ́ àkọ́kọ́ pé gbogbo tó kọ́kọ́ ṣò yẹn tó ń ṣe bí wèrè yẹn mo mọ̀ pé mo ti yẹ ẹ ní wèrè gan mo dẹ̀ mọ̀ pé bó ṣe wà yẹn ọpọlọ ẹ kò balance mọ́ torí gbogbo ohun tí ó ti ṣẹlẹ̀ sí ẹ yẹn tọ́lọ́ gbogbo ti gbé jáde yẹn ọmọ system ẹ ti dàrú ó kàn fi wèrè pọ̀ tiẹ̀ ní system ẹ ti dàrú ó mọ̀ pé o ò lè escape ẹ̀ torí gbogbo wèrè tó ń ṣe yẹn pé mo wà lọ́nà England báyìí mo wà lọ́nà UK ẹ pé ọlọ́pàá wá bá mi ìwọ náà mọ̀ pé ọlọ́pàá lóyìnbó kì í operate bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ní ẹni Shekiyu
ọlọ́pàá lóyìnbó kì í operate bẹ́ẹ̀ yẹn náà nígbà tó ń ṣe ọlọ́pàá Nàìjíríà tó máa lọ dúró tíyàn létí omi lójì no ó ti wà nínú system already ṣòdì yẹ and then information tó dáràn gangan information yẹn tó dáràn ó ti change ẹ̀ mọ́ wọn lọ́wọ́ so that information yẹn tó dáràn yẹn ìsìn wọ́n ṣe máa bẹ̀rẹ̀ sí investigate ẹ̀ padà ọlọ́pàá lóyìnbó kì í kàn dé lọ box yàn bẹ́ẹ̀ yẹn láìpẹ́ bóyá ó jalè robbery àbóyá nǹkan míì robbery náà máa lọ attack but eléyìí wọ́n náà mọ̀ pé ọjọ́ tó ti wá sí ilé ẹ̀ tó pọ́n wá sí ilé ẹ̀ yẹn tó wá gba statement ẹ̀ wọ́n náà mọ̀ pé bóyá ìwà yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní track ẹ̀ wèrè ní ẹ̀ ni ìlú òyìnbó lájọ ń gbé náà Amẹ́ríkà ni mò ń gbé system UK sí US ìyàtọ̀ díẹ̀ ló wà ń bẹ̀ náà wèrè ní ẹ̀ ni ó wá ń pariwo ẹ pa àwọn ọlọ́pàá yín o ẹni mò ń bọ̀ o ẹni kan wá bá mi lójú ọ̀nà ọ̀dẹ̀ ní ẹ̀ ni ó sùn ní ẹ̀ ni ṣé ó ya wèrè ni ṣé òbí yẹn máa jẹ́rú àwọn báyìí ni tó dáa sí àwọn múgun ẹ ti rí wọn ti rí ẹni sí pé ó ti lọ o ọlọ́pàá ò mú o kíní kan ọlọ́pàá ò kàn án ọpẹ́rẹ́tì bẹ́ẹ̀ ń lu òyìnbó ọ̀dà jẹ́ tí wàá gbé e débẹ̀ ṣùgbọ́n ọlọ́pàá lóyìnbó wọ́n lè má box yẹ kán wà lórí investigation wọn títí láì mọ iye oṣù torí pé lóyìnbó ọlọ́pàá lóyìnbó kì í ṣe mistake wọn kì í ṣe mistake lórí investigation wọn bó ṣe wà yẹn mi ní gbé ẹ débẹ̀ tán wọ́n gan mọ̀ pé bó ṣe wà yẹn wọ́n gan ti mọ̀ pé ó ti wà ní tracking náà àwọn ṣépè fún ẹni but wọ́n pé wọ́n fẹ́ proof ọmọ ọkọ wọ́n fẹ́ proof pé yes ọmọ ọkọ nìyẹn Sọjí ọlọ́wọ́ gbọgbọrọ júwe àdírẹ́sì ẹ̀ fún ẹ ó dẹ̀ parọ́ ó ní ó ti lọ report Sọjí ọlọ́wọ́ gbọgbọrọ ọlọ́pàá UK ó jẹ́ kí wọ́n lọ bá Sọjí ọlọ́wọ́ gbọgbọrọ ṣe bí wọ́n tó bá dé UK wàá fọ́ lẹ́sẹ̀ lẹ́nu wàá fọ́ lẹ́sẹ̀ nínú wọ́n bá bí bàbá alákùn abẹ́rẹ́ wọ́n ṣe lọ bá Sọjí ọlọ́wọ́ gbọgbọrọ ní UK ṣebí Sọjí ọlọ́wọ́ gbọgbọrọ ó júwe àdírẹ́sì ẹ̀ fún kó wá bá òun ìwọ ò ṣe lọ bá kí wọ́n ṣe fídíò pé ókè o ìwọ rẹ o òun lọ sínú police station báyìí o fẹ́ lọ surrender rẹ o kó wá sọ fún pé o ìwọ rẹ ìwọ ló change date of birth tiẹ̀ o ìwọ ló sọ pé nígbà tó ọlọ́pàá mú ẹ ló change date of birth tiẹ̀ o kò sọ bẹ́ẹ̀ fún wọn pé ìwọ rẹ o ìwọ ló sọ fún Sọjí ọlọ́wọ́ gbọrọ o pé nígbà tó ọlọ́pàá mú ẹ ló change date of birth àbọ̀ mọ̀ kó ló sọ bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ pé ohun ẹ ló fi sọ̀nà wọ́n ló sọ̀nà ó dà mọ̀ pé ìlú òyìnbó ò lè parọ́ wọ́n máa detect ẹ pé wọ́n ló sọ lóòótọ́ sọ́dà tẹ́lẹ̀ gbogbo wèrè tó ń ṣe yẹn àwọn tó jẹ ló jẹ o kò jẹ àwa ibi táwa ń lọ làwa ń lọ àwọn òǹṣẹ́ kò lè confuse àwa so that gbogbo rúmọ̀ wèrè ọ̀nà tó ń bá kiri yẹn kò ń ṣòṣì kiri ni so yẹ wọ́n náà mọ̀ kò bójú àwọn ti wà nù tracking ó lè bọ́ nu problem ilé ìwà láì ó lè bọ́ ọmọ ó lè bọ́ inú ilé tó wà nù ẹ̀yìn ọmọ ó lè bọ́ ńbẹ̀ ṣùgbọ́n àwọn ajá ẹ tí wọ́n ń gbó àwọn ọmọ káwọn ti ní problem ṣé problem táwọn dẹ̀ ní ni wípé mo ti gbéṣẹ́ lé wọn lọ́wọ́ so that ṣó wá rí àwọn náà máa wá bá tiẹ̀ jẹ́ ọ̀nà bá tiẹ̀ jẹ́ lélẹ́yìí ṣó mọ̀ pé nsìn ó ti wà dàíkọ́ ó compose mọ́ kàn ṣe wérewère bíi white television ni nísìn mọ́tò onímọ́tò tó kàn yá ẹ pé sáré lọ ṣe fídíò nínú ẹ̀ ó tún kó bẹ́ẹ̀ tó ní mọ́tò ṣùgbọ́n sìn ohun onú fẹ́ play voice pé wọ́n sọ̀rọ̀ kan lọ́mọ torí pé o ti mọ̀ wípé ìwọ gan fún ara ẹ ò ní tó lè sọ ń pa ọ̀kan lọ́mọ ó dẹ̀ mọ̀ pé eléyìí kẹ̀kẹ̀rẹ̀ eléyìí ò ní làákàyè ẹni tó ń sọ̀rọ̀ tí ò ní làákàyè sẹ́ pé ọ̀rọ̀ tó ń sọ wọ́n náà gbọ́ ohun tó ń sọ ọ̀rọ̀ tó ń sọ ń irritate wọ́n náà ó kàn fi wèrè gbé ni ṣèdọ́ ìwọ gan ọ̀rọ̀ ẹ̀ ń irritate ẹ̀ ó kàn fi wèrè gbé pé ọmọ bó ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn inú ẹ̀ ń dùn bó ṣe ń bọ́ pé ọ̀rọ̀ kan lọ́mọ ló ń sọ torí pé inú ọ̀rọ̀ tó kọ́kọ́ ń sọ jẹ́ kó gbé ẹ débẹ̀ wá rí pé ọ̀rọ̀ tí ò ní làákàyè ló ń sọ tó máa ẹni tó ń sọ fún ẹ pé sábà Sàídì máa ń ṣe mistake àwa máa pè wọ́n àwa máa bá wọn wí ni wọn náà wọ́n yárú ọmọ yẹn tó náà máa bá ẹ wí sẹ́dọ̀pọ̀ tó gbórí ẹ ti dàrú ọmọ kékeré yẹn inú ohun ẹ̀ wá ti mọ̀ pé yárò ni wà á ti aláìpẹ́ láì jìnnà sí mo fi promise pé màá gbé jáde tán ẹ máa rí gbogbo ayé máa rí bó ṣe mọ tó bá kí wọ́n gan ti wò ó lórí fídíò àbójúwò fọ́tò àwọn mọ̀ pé yárò ni kíru yárò ẹ̀ máa sọ fún ẹ pé àwa máa bá Sàídì wí kò sí bá ńlá kú onítọ̀hún tó lè bá mi sọ bẹ́ẹ̀ làbẹ́ sọmọ náà followers mi ó máa bá mi wí wọ́n ló bí mi ni àbọ̀ ṣépè fún ẹ ni kò sáà fáwọn tó lè bá mi wí kíru yárò ẹ̀ máa sọ pé àwọn máa bá ẹ wí ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn irritate ẹ bọ́ tó kàn ń gbójú ni pé ọ̀rọ̀ tó ń sọ yẹn ó dà pé ó ń dùn mọ́ ẹ ìwọ náà wò ń sin ó tó lọ yíwọ́ lu Fúlàní
ṣé gbogbo ọgbọ́n tó ń dá pẹ̀lú Fúlàní ọmọ ìyẹn ò jẹ́ mímọ́ tó máa bí bàbá ìdáwọ́ lọ Nàìjíríà tó bá dẹ̀ fẹ́ lọ ìwọ pè mí pé kájọ lọ tí n bá tẹ̀lé ẹ̀kọ́ mi bastard so that mike fọ̀rọ̀ lẹ́ sọ̀rọ̀ ṣé wàá rí mọ́tò ní mọ́tò tó lọ kó bá ń sìn mọ́tò tó pé ẹni ọ̀tọ̀ lẹ́ni tó ní mọ́tò ò lọ flash mọ́tò ń sìn mọ́tò tó flash ń sìn nísìn àwa tó lè tọwọ́ bọnú mọ́tò yẹn ń sìn àwa tí mẹ́ni tó ní mọ́tò wò ó máa gbé jáde ń sìn wàá rí àwọn tó wà ní UK ìhun tí mo fẹ́ gbé jáde wọ́n máa mọ̀ wípé mo ti gẹ́ẹ̀tì mọ́tò yẹn bẹ́ǹsì yẹn wọ́n finance ẹ̀ ní wọ́n finance ẹ̀ wọ̀dẹ̀kọ́ ló ní tó bá kí wọ́n ló ní ó dáa èmi ti gbé jáde ń sìn torí tag number tí wọ́n sọ pé o fẹ́ kó jáde yẹn èmi ti gbé tag number yẹn jáde tag number yẹn mo gbé jáde yìí ṣùgbọ́n lẹ́yìn tag number yẹn mi tún lọ wò mo ti lọ wò pé ok ẹ̀yin kí ló ń ṣẹlẹ̀ gan lórí tag number yìí ta ló ní gangan náà ta ló register tag number yìí ní UK yín bẹ̀ yẹn ihun tí mo post yìí àwọn yẹn tó máa mọ̀ pé ọmọ mo lè gbé ẹ débẹ̀ tó bá bí ara bó ṣe máa ń parọ́ bó ṣe máa ń búra jáde kó tó kó wọ̀ lọ ní mọ́tò yẹn ìwọ ló ní jáde kó wọ̀ lọ ní bẹ́ǹsì jáde kó wọ̀ lọ ní jáde sódìrí àti ra mọ́tò yẹn kọ́ ni problem nílùú òyìnbó ṣùgbọ́n o ò ní credit yẹ because record yẹn ti bàjẹ́ ńlò ìwọ náà mọ̀ pé owó tó ń san fún òyìnbó àkọ́kọ́ ẹ charge support tó ń san ó mọ̀ pé o lè ṣiṣẹ́ nílùú òyìnbó pẹ̀lú orúkọ ẹ nǹkan tó lè bàjẹ́ ti pọ̀ lára ẹ̀ náà o lè fi rẹ̀ ewé bí méjì wà ń ṣe mo ní àwọn mọ́tò tí mo gbà lọ́wọ́ ìjọba mi ní parọ́ o ṣùgbọ́n orúkọ mi mo fi ń gbà because èmi ní good credit mo dẹ̀ ní good record nílùú òyìnbó so that mọ́tò yẹn gbàgbé pé wọ́n ló ní wọ́n finance ẹ̀ ní wọ́dẹ̀kọ́ ọ̀dà búra sí i ṣépè bóyá máa ń ṣépè pé wọ́n ló ní mọ́tò yẹn ṣépè kémi wá gbé àwọn èèyàn débẹ̀ tán pé ok o orúkọ ẹni tó ní lélẹ̀ ṣépè bóyá máa ń ṣépè wọ́n ti ṣépè irọ́ fún ẹ wà ní mo ti ń padà o nígbà tí wọ́n fẹ́ kó ń bẹ o ṣe start mọ́tò yẹn kó ń bẹ kó gbé kúrò ń bẹ mọ́tò tó wà nínú ẹ̀ yẹn tó wá gbé àwọn mọ́tò tó wà nínú ẹ̀ tí o mọ bí tó ti máa tán AC ẹ̀ nígbà tó rú mú ẹ jẹ́ kó ṣe wind down ni ṣé wọ́n lọ ní mọ́tò yẹn mọ́tò tó wà nínú ẹ̀ tí o mọ bóyá tí fóònù ẹ̀ ò connect automatically mọ Bluetooth mọ́tò lọ bèrè láwọn tó ń lo mọ́tò gidi automatically mọ́tò ẹ̀ àti fóònù ẹ̀ Bluetooth ó máa connect automatically tó bá ti ra mọ́tò ẹ̀ ń bá ra mọ́tò ó máa ti tó bá ti connect Bluetooth ẹ̀ mọ́ mọ́tò ẹ̀ báyìí ó wọnú ẹ̀ báyìí bóyá start mọ́tò yẹn báyìí automatically mọ́tò ẹ̀ máa connect Bluetooth ẹ̀ máa connect ẹ̀ mọ́ mọ́tò ni mọ́tò jẹ́ ẹ̀ ń sọ fún ẹ pé ṣé o fẹ́ connect mọ́ Bluetooth ìwọ dẹ̀ ní wọ́n lo ní mọ́tò orí ẹ̀ ti dàrú ni ṣé o máa ronú pé àwọn kan wà nù ayé tí wọ́n já tán ni orú mú ẹ ò mọ̀ bóyá máa start mọ́tò o fẹ́ open mọ́tò gan remote dàrú mú ẹ lọ́wọ́ remote sẹ́yìn wá in fact àwọn tó ń tẹ̀lé àwọn náà mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé ẹ mo mọ̀ pé eyín òkú ló ń ṣiṣẹ́ lára wọn wàláì torí pé èèyàn ò ní jẹ́ ẹni tó wà òkè inú ayé kó gbọ́ fọ́ìsì ẹ wípé ìwọ ló sọ wípé o change date of birth ẹgbà tó ọlọ́pàá mú ẹ kó tó náà tún believe ẹ láyé mọ́ id card yẹn màá post ẹ̀ ń sìn wà náà àrí id card yẹn kí 1983 náà bí ẹ Saidi kí 1983 náà bí ẹ kí ló mú ẹ change date of birth ṣé wọ́n bí ẹ lẹ́ẹ̀mejì ni èdè sọ àwọn làákàyè kí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ yẹn náà ṣé wọ́n bí ẹ lẹ́ẹ̀mejì ni ó dà máa tó wá mú voice yẹn wá níbi tó ti sọ gangan wípé ìgbà tó ọlọ́pàá mú ẹ ìgbà yẹn ló change date of birth yẹ so that gbogbo ohun tó ń ṣe yìí kò lè ju èmi lójú because ó wà ní conversation wa ti sọjú ọlọ́gbọ̀gbọ̀rọ̀ pé nítorí monetization tó ti ṣe yẹn o anywhere tó bá dé báyìí ó ń ṣe fídíò lọ ni torí fídíò tó ń ṣe kọ́ ni problem tèmi má pè lẹ́sìn tó bá ti pè lẹ́sìn pé blogger ni ẹ máa ya wèrè ẹ lọ so that mo náírà lásán fẹ́ pé o ti bá yẹrẹ nílé jẹ́ o torí pẹ̀lú tag number yẹn sìn àwa gan tó máa tọwọ́ bọ tag number yẹn a máa tọwọ́ bọ̀ ṣọlọ́mù kọ́ pẹ̀lú tag number yẹn sìn àdírẹ́sì ẹni tó ní mọ́tò gbogbo ẹ̀ la máa tọwọ́ bọ̀ gbogbo story ẹni tó ní mọ́tò yẹn la máa tọwọ́ bọ̀ àwa tó máa gbé jáde pé bóyá ẹjọ́ ń jí mọ́tò ni ṣùgbọ́n pé wọ́n ń jí mọ́tò ni bóyá òun náà bẹ́ẹ̀ ń jí mọ́tò ni a lè sọ so that gbogbo yẹn náà ń sìn iṣẹ́ máa kàn lára ẹni tó gbé mọ́tò ẹ̀ lẹ̀ fún ẹ iṣẹ́ máa kàn lára a lè sọ bí ẹjọ́ ń jí mọ́tò wọn kó wọ́n ń jí mọ́tò ni ọmọ wash out o tí ì rí nǹkan kan o tí ì mọ mẹ̀mẹ̀ wo màá yá ẹ ní wéèrè tán ṣùgbọ́n pé wéèrè tí mo yẹ náà ló fi lọ ya wèrè ní Saudi nígbà múra tó fi lọ kọlu bàbá Muyideen Bello
gbàdé mo yẹ wèrè náà lọ kọlu yẹ sábọ̀ tó sáyé sá padà èmi ni màá yá ẹ ní wèrè wọn náà bó ṣe ń ya wèrè níjọ́ wo lèmi ṣe mistake rè ọmọ ọpọlọ mi wà ń bẹ mo dẹ̀ ń compose every day mo ń compose ìwọ ló ń ya wèrè ló ń dìre ọmọ bàbá tiẹ̀ jẹ́ kan lẹ́ni mo ṣe program ọjọ́ Friday mo kó gbé ẹ̀rí tó yẹn wá wèrè ajá ẹ̀ tó ń gbé sọ pé wọ́n béèrè ẹ defend ọ̀rọ̀ tí mo sọ yẹn tó bá bí dànù yín ẹ kó ṣe ń sọ̀hún járe ẹ gbọ́rọ̀ lẹ́nu wèrè pé ẹgbọ́n tó wèrè fẹ́ sọ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ máa gbọ́ pé òun lòun change ẹ̀yìn date of birth òun gbàtọ́ ọlọ́pàá mọ́ òun ẹ gbọ́ lẹ́nu ẹ bismillah. Okay. Ìfẹ́ wo insight or no? Àwọn page yẹn you just need to do show on it for like 2 or 3, 4 times. Okay. Ní sọ báyìí gbogbo kíní tó ń kọ síbà Yorùbá ló fi ń kọ. Kíní yẹn ló ń change sí Yorùbá mi mọ́ tó dé. Because you are in Nigeria according to Facebook. Yorùbá ló fi ń kọ ọjọ́ oṣù èrèlé oṣù ẹrẹ̀nà. Sẹ́rí nígbà tí máa ṣí péjì yẹn Yorùbá kọ́ ni mo fi sí o mi mọ́ tí mo lọ tẹ̀ tó kọ̀ convert gbogbo ẹ̀ sí Yorùbá. Date of birth tí mo fi sí bíbẹ̀ tí mo tó wà bẹ́ẹ̀ gọ́gọ́gọ́ ni date of birth nìyẹn tẹ́lẹ̀ bọ́ gbà táwọn ọlọ́pàá mú mi ní UK ni mo wá fi jẹ́ date of birth tó wà lọ́wọ́ mi. Okay. Mo dára. Ẹ̀kọ́. Date of birth tí mo fi sí bíbẹ̀ tí mo tó wà bẹ́ẹ̀ gọ́gọ́gọ́ ni date of birth nìyẹn tẹ́lẹ̀ bọ́ gbà táwọn ọlọ́pàá mú mi ní UK ni mo wá fi jẹ́ date of birth tó wà lọ́wọ́ mi. Okay. Olórí burúkú ni ọ. Yeah, you for talk am since now. ṣé ẹ̀yin náà ti gbọ́ ń sìn gbogbo àlá ti gbọ́ ń sìn pé ìwọ ló fẹ́ nu ara ẹ̀ sọ bẹ́ẹ̀ gbígbà tó ọlọ́pàá mú ẹ ló change date of birth yẹ ẹni kó ní làákàyè bá a gbé ọ̀rọ̀ yẹn sí làákàyè ṣó possible kí yàn change date of birth yẹ ṣé wọ́n bí ẹlẹ́ẹ̀mejì ní Shekiyu àmì ò tí understand o káwọn gbọ́dọ̀ ti máa tẹ̀lé pé o ò parọ́ wọ́n á ní mo ti lọ sí UK ọlọ́pàá ò mú mi ìwọ gan mọ̀ pé ọmọ nǹkan ti ṣe ẹ wo mi ní gbé e débẹ̀ tán mi ní já ẹ tán ṣùgbọ́n kọjọ́ tó fẹ́ kó ní UK nígbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ táwọn ọlọ́pàá lọ bọ́ọ̀sì ẹ nígbà tó fẹ́ kó ní UK ṣùgbọ́n kí fọ́tò tó fi jáde lélẹ̀ ẹ wo fọ́tò tó fẹ́ gbé wáyìí talent tó wà nù fọ́tò yìí ẹ̀yin èèyàn ẹ wash out fọ́tò ẹni tó fi jáde lélẹ̀ ṣe pé ẹ wọ ìjọra wọn pẹ̀lú Saheed Shittu ẹ má wọrí màá gbé yín débẹ̀ tó bá yá story mi tún nìyẹn ẹ wash out kò jù bẹ́ẹ̀ lọ salamu aleykum wa rahmatulahi wa barakatu. yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn àjàntì ilé.